ẹ ṣe o tí eégún Ajẹ́wọ̀gbòdo tábà ti kí àwọn ènìyàn tán. Honourable Commissioner wọ́n wá bá gbogbo wa sọ̀rọ̀. Ṣé ẹ gbọ́ràn ẹ̀yin kan sáwọ́ ọ̀sẹ̀gbẹ̀ rí? Táwọn yìí bí ẹ̀sìn bẹ́ẹ̀ pé kí bàbá ìbáyé náà lẹ́lẹ́ máa yọjú ẹ̀sùn ẹ̀yìn tẹ́ bàbá ẹ̀ tẹ́. Wọ́n lọ àbẹ̀dẹ́kọ̀ ẹ̀ ti náà wọ́n máa bàbá ẹ̀ dànù. Ṣé bẹ́ẹ̀ máa dàwárú ni? À ń pè yín, à ń mọ̀ yín rí. Ṣé o? Kí eégún máa wọlé lọ. Ẹ ṣé o. Kí eégún máa wọlé lọ. Àròjọ́ mọ́sọ̀lókùn mọ́. Bẹ́ẹ̀ni. Òní ti dùn, gbọ́ngbọ́n ti kọ́ sí i. Ẹ ṣé o. Ẹ ṣé o. láti ìlú Ọ̀yọ́ Afrek látọ̀yọ́ ẹ káàbọ̀ gbogbo àwọn àlejò wọn láti ìlú Òwòmọ̀rẹ́ ẹ káàbọ̀ sí bí o àwọn ti.
wà bí ó fẹ́ tàkàrà lọ sókè adélè ayé ìkọ́ ẹjọ́ tó lọ náà lẹ́yìn àwọn jẹ́nẹ́rì nìkan la wọ́n fún láyé ìgbà yẹn. àwọn àlejò tó yá gan ẹ̀jẹ̀ wọn ráyè wo ni wọ́n wò ẹ̀yin tẹ́lẹ̀ wọ́n yóò ṣẹ̀ṣẹ̀ ẹjọ́ tó lọ náà gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ yẹn lọ sókè ẹjọ́. ẹ ṣe o ẹ jẹ́ kí eégún padà sí ìgbàlẹ̀. ẹ jẹ́ kí eégún máa padà lọ ìgbàlẹ̀. ẹ bá fún ní àtẹ́wọ́ ẹ bá fún ní àtẹ́wọ́. ẹ jẹ́ kí eégún padà sí ìgbàlẹ̀. àwọn yìí náà tún ní lẹ́ẹ̀mí. ẹ ṣe o ẹjọ́ ìkéde pàtàkì. kí ajọ́mọ̀gbòdo múra lẹ́ o. Ayé ẹṣẹ́ o. Ọya máa wọ́ kẹrẹ sọ. Ajọ́mọ̀gbòdo dúró díẹ̀ náà. Ajọ́mọ̀gbòdo ẹ má ti wọlé ẹ dúró díẹ̀.
lójú rí àwọn àlejò wa o. Ẹ dákun ẹ mẹ́ta rí àwọn àlejò wa lójú. Ẹ dákun. Ẹ dákun ẹ jẹ́ kí àwọn ìtọ̀kì ẹ̀ṣẹ́. Ìṣẹ́ Ògúnládé ẹ̀ kúrò lẹ́hùn. Baálẹ̀ Mọ́sífà ẹ̀ kúrò lẹ́mẹ̀wò. Ọ̀gá Làásọ̀ ẹ̀ kúrò lẹ́hùn. Àràbà Olúàfò ẹ̀ kúrò lẹ́hùn. Nàfà Olúọdẹ ẹ̀ máa wọlé Olúọdẹ. Olúọdẹ Alásà ẹ̀ máa wọlé Ọlọ́mọ Olúọdẹ Sọ̀ńbẹ. Olúọdẹ Ayégún ẹ̀ Baálẹ̀ Fáládé ẹ̀ kúrò lẹ́mẹ̀wò. Ẹ̀ kújọ́ méjì tó mẹ́ta kò tí kó orun lọ́dọ̀ mi ẹ̀ bọ̀ wá. Ọlọ́dẹ̀jọ́ Àkànlé.
mo dúpẹ́ o. Baálẹ̀ Màsífà, kábíyèsí bàbá. Ẹ̀yin tí gómìnà náà wá, ọmọ ìyá náà kọ́ mọ́. Ẹ̀ka àṣálẹ̀. Ọmọ ìyá náà kọ́ mọ́. Ẹ̀kúrò lẹ́gbẹ̀ẹ́. Ẹ máa bí gómìnà. Èyí ọmọ Mákindé ló wà níbẹ̀. Alùjẹ̀nu àjáwà, adé.